yóò máa jẹ́ fáídà fáwọn kan yóò sì máa jẹ́ lásìmùl fáídà fáwọn kan. Àwọn tí wọ́n bá ti máa tẹ́lẹ̀ yóò máa tún máa rán wọn létí. Àwọn tí yóò bá máa tẹ́lẹ̀ wọn lè máa. Àkọ́kọ́ níbi tí ti kọ́kọ́ lọ ní orin tí Mọ̀lánà Sheikh Adam nínú tírà wọn náà ni wọ́n kọ sí tá a ti kà á torí mu'arrikh ni wọ́n kílẹ̀ máa pèlè ìbò historian nínú ní Sheikh Adam mu'arrikh ni wọ́n. Gbogbo ìtàn tó bá béèrè nípa Islam ọ̀rọ̀ Sheikh Adam ló ti béèrè tó bá ti lóhùn ní béèrè lọ́wọ́ Sheikh Adam ó lè máa ìtàn bí Islam ti dé Nàìjíríà yìí àti bó ti káàkiri àwọn gbèríko Sheikh Adam náà ni ẹni tí Olúwa fún láti kọ́ wa ní ìtàn bí Islam ti dé Nàìjíríà bó ti délẹ̀ Yorùbá bó ti dé gbogbo ibi tó dé. Mọ̀lánà Sheikh Adam ni àwọn onímọ̀rìjà wà tó fún gbogbo ẹni tó bá fẹ́ kọ́ ìtàn nípa Islam. Ọba ìfẹ́ kọ́tàn nípa àwọn àfáà tí wọ́n ti lu Nàìjíríà ó ti yé báwọn kọ́dà tá àwọn àfáà tó lo Ghana tó lo Benin tó lo Senegal gbogbo àwọn ló ti ń jẹ́ West Africa. Ọba fẹ́ béèrè ìtàn wọn bí Islam ti wọ àyíkọ̀ kan Sheikh Adam náà ni ó béèrè lọ́wọ́ ẹ̀. Ọba ti lọ kátìrà àwọn ó ti béèrè lọ́wọ́ náà ọba ń bẹ̀. Náà torí pé wọ́n wá jẹ́ mu'arrikh yẹn wọ́n wá kọ́ sí bẹ̀rẹ̀ orin pé laysa bi'insani wala aqilin man la ya'i tariqa fi sadrihi wa man wa'a akhbara man qabilahu adafa amaran ila umurihi. Laysa bi'insani wala aqilin man la ya'i tariqa fi sadrihi wa man wa'a akhbara man qabilahu adafa amaran ila umurihi. Laysa bi'insani ẹni yẹn kò complete wàlá aqilin a lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ man la ya'i tariqa fi sadrihi. Ẹni tí ó wá lọ lè wá ìtàn ó há ìtàn kó mọ ìtàn ẹ̀wọ́n tá a bá bí ní nǹkan yóò máa dáhùn rẹ̀ ala wajhil haqiqa tí ò ní símùlá báṣà tarikhiyya mbẹ́ ò ní dàtàrú. Ẹ bá fẹ́ béèrè nǹkan nípa ètò àwọn àfáà wo ni wọ́n ti lo ayé báwo ni wọ́n ti lò ń gbà wo ni wọ́n bí wọn ìgbà wo ni wọ́n kú ìgbà wo ni wọ́n lò ó. Ó ti yé báwọn látọ̀dọ̀ àwọn Usman ibn Fodiyo àtàwọn tí wọ́n tó bí wọn. Ó ti yé báwọn ẹni tí ó bá ti mọ gbogbo irú àwọn ìtàn yìí kó lọ lè wá àbí kó mọ̀tàn lú ẹ̀ ọ̀gbọ́n ẹlòmíràn mọ̀tàn lú ẹ̀ bí nílé tí ó sọ̀tàn lú onílù ẹ kọ́ béèrè ìtàn lú ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé bóun ni ìtàn lú rẹ̀ ti rí. Mọ̀lánà Sheikh Adam nígbà tí àwọn délẹ̀ Lárúbáwá wọ́n dé Asia wọ́n dé Mazar wọ́n wá ń bi àwọn wípé bóun ni Islam rí Nàìjíríà lọ́dọ̀ yín bóun làwọn àfáà lọ́dọ̀ yín bóun ni Islam lọ́dọ̀ yín. Bàbá ní àwọn dá wọn lóhùn gẹ́gẹ́ dédé ìmọ̀ ní táwọn lè dáhùn mbẹ̀ nígbà náà dídé táwọn dé ó ti bá wọn ní early stage Sheikh Adam náà ní gbogbo táwí báyà bí 1946 àbí nǹkan ni tó dídé táwọn dé làwọn abẹ́rẹ́ wípé àwọn lọ lè fókọ́sì ìtàn láti máa wá ìtàn wọ́n wá try lórí àwọn ṣe wàhálà lórí ẹni wọ́n fi wá ṣe Islam fi Nàìjíríà wọ́n ṣe Lamhatul Balori wọ́n ti ṣe Nasimu Soba àkàbárò nkílọ̀ pé Aslu Qaba'il ilẹ̀ Yorùbá gbogbo àwọn kútùbù tawarikh yẹn kútùbù tarikh bàbá wa ó ti yé báwọn wọn try rẹ̀ wọ́n dẹ̀ ṣiṣẹ́ yẹn wọ́n ní Nàìjíríà wò lórí ẹ̀. Bàbá wa ni wọ́n máa wá akhbara man qabilahu adafa amaran wọ́n máa ń wá akhbara man qabilahu ẹni ó bá lọ lè study ìtàn àwọn tí wọ́n ti lọ tán ṣáájú ẹ̀ tó bá lọ mọ̀ tán wọn tó gbé sórí ẹ̀ adafa amaran ila umurihi adafa amaran ila umurihi. Ó tọ́ àwọn ti fi ọdún kún ọdún rẹ̀ ó ti fi ọjọ́ kún ọjọ́ ìrí ẹ̀ láti máa kún tọ̀ àwọn wípé lágbájá yìí ọlọ́jọ́ lérí èyí pé kéèyàn dàgbà gan-an àmọ́ tó o bá ní ntàgbà ní ọ̀gbọ́ wọn sì ọ síkò àgbà ìwọ kó pera rẹ kó o ti dàgbà nǹkan àgbà lábàá lọ́wọ́ rẹ tá fi sí ọ síkò àgbà. Náà fásálì kan.